Hello, hello. Ẹ̀yin èèyàn mi. A kú bójú ọjọ́ ṣe rí o. A kú iṣẹ́ èní. A kú bí gbogbo ẹ̀ ṣe ń lọ. Ẹ kú tẹ́tí gbọ́ wa. A tún gbé another gbéborùn wá. Kì í tẹ̀ ṣe gbéborùn gbogbo reality nǹkan tó ń ṣẹlẹ̀. Ta ní kẹ́ gbọ́dọ̀ kẹ́ máa wà aware of it. Àwọn elders látàkúrẹ́ wọ́n lọ sí ilé kábíyèsí. Wọ́n ní ìyá Naomi láti sí ìyá Queen. Ó ké gbàjarè lọ bá àwọn ẹbí Naomi pé ìmọ̀ òun ò ní fojú òun lẹ̀ o. Kí nǹkan kan lọ ṣọmọ òun torí ó fẹ́ fọ́kọ. Nítorí ọkọ. Bó nǹkan tá ń kìlọ̀ fún Simi nìyẹn. Ó ṣe wá jẹ́ the same àwọn ẹbí yẹn. Ní gbogbo wọn tún lọ. So wọ́n ní ìyá Naomi bó ṣe lọ ké gbàjarè pẹ̀lú àwọn ẹbí ọkọ ẹ̀ nìyẹn pé kán gbà òun, kán rà òun. Kán má máa fi ojú lásán máa wò òun báyìí o. Bẹ́ ṣe ń wò òun ràn pé ó ní bó ṣe jẹ́ o. Ẹ má wò òun ràn o. Wọ́n ní kí ló dé. Wọ́n látàná ni ọmọ àwọn ti wà ní hospital. Pé ó lọ sí ilé Ifẹ̀. Bó ṣe ń bọ̀ ni àwọn agbébọn lọ dá lọ́nà tó ń yìnbọn sí mọ́tò ẹ̀. Yánmáyànmá o. Torí affect ẹ̀. Ó wà lọ hospital látàná. Wọ́n láwọn ẹbí Naomi ní, ìyá yìí, báwo ló ṣe jẹ́? Báwo ló ṣe jẹ́? Ó lóhùn ò mọ̀ o. Ó ló sọ pé òun lọ sákúrẹ́ o, sí Ifẹ̀ o. Bó ṣe ń bọ̀, pé nǹkan tóun dẹ̀ gbọ́ ni pé wọ́n ní ó wà lọ hospital, pé wọ́n ti rush Naomi lọ sí hospital. Pé Ọlọ́run má jẹ́ ká rógun accident. Kóhun tó dé bẹ̀, pé ọmọ òun ò dá òun mọ̀. Ọmọ òun kò bá òun sọ anything. Pé torí ẹ̀ ló ṣe ké gbàjarè wá báyìí. It's not by force o. Kì í ṣe ọkọ. Kì í ṣe problem ọkọ ni nǹkan tó wà nílẹ̀ yìí o. Pé tí ọwọ́ ò bá ṣe é ṣán, èèyàn máa ń ka lérí ni o. Pápá ò bá ṣe é ṣán, èèyàn máa káwọ́ yẹn lérí ni o. Pé kì í ṣe túláàsì lèèyàn fi ń fọ́kọ o. Àtìgbà tí ọmọ yìí ti lọ́kọ yẹn, wọn ò jẹ́ kó gbádùn láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ayé ọmọ yẹn. Látìgbà tó ti fẹ́ kábíyèsí wàhálà. Kọ́ wá jọ pé báwo náà ṣe fẹ́ ṣe o. Òun ò fọmọ fọ́kọ mọ́ o. Àlàáfíà ó ju gbogbo yẹn lọ. Téèyàn bá ti lọ́kọ, tó bá ti lálàáfíà, kóhun dẹ̀ máa fojú òun máa rí ọmọ òun. Òun ò fẹ́ sunkún ọmọ o. Òun ò ní fojú sunkún ọmọ. Ọlọ́run ò ní jẹ́ gbogbo abiyamọ ayé. A ní fojú sunkún àwọn wa lágbára ẹ̀jẹ̀ Jésù. Àmín. Wọ́n ní bí ìyá yẹn ṣe ké gbàjarè sáwọn ẹbí ọkọ ẹ̀ ni. Báwọn ẹbí ọkọ ṣe wá fìkan. Wọ́n ní lénìí kò ní dọ̀la. Wọ́n ní wọ́n tó méje. Àwọn ẹbí ọkọ ẹ̀, àwọn àgbààgbà látàkúrẹ́. Wọ́n ò sọ fún kábíyèsí pé àwọn ń bọ̀. Wọ́n ní bó ṣe dé ọ̀dọ̀ kábíyèsí. Wọ́n ní báyìí káṣá, báyìí káwòdì. Àwa bá kábíyèsí. Wọ́n ní bí kábíyèsí ṣe rí wọn, ẹ̀rù bà kábíyèsí pé kí ló ṣẹlẹ̀. Wọ́n ní kò sí nǹkan kan. Bẹ̀sí bó ṣe máa kí nǹkan lè dá làwọn ṣe ti torí ẹ̀ wá. Wọ́n ní kábíyèsí ó ṣàpọ́nlé wọn. Ó welcome wọn, ó ṣe wọ́n lálejò. Wọ́n láwọn ò fẹ́. Àlejò tó ṣe wọ́n, ó mú kó gbogbo ẹ̀ lẹ̀. Wọ́n ní àwọn ò fẹ́. Kí ló dé ẹ̀yin àna mi? Kí ló ṣẹlẹ̀? Wọ́n lẹ́rù ti bà. Wọ́n ní kó farabalẹ̀. Àwọn wá bá rí pé ọmọ àwọn ò fi fún ẹ mọ́ o. Owó orí ọmọ àwọn làwọn kó wá fún ẹ o. Àwọn ò ṣe mọ́ o. Pé ọmọ àwọn precious ju pé kó wá fọ́kọ lọ. Nǹkan tí ò fi lọ́kàn balẹ̀. Ìgbà tó fi wá yẹn, tó fi wá bẹ̀bẹ̀, tó fẹ́ gba ìyàwó ẹ̀ padà. Pé kí làwọn sọ fún ẹ? Wọ́n ní níbo ló mú àwọn ọmọ òun lọ. Níbo ló mú àwọn ọmọ àwọn lọ pẹ̀lú obìnrin 6 tó wà nílé. Ọmọ wọn á sì kejì pé ọmọ òun ò lè lọ sí ilé olórogún bẹ́ẹ̀ o. Wọ́n ní o ṣáà mọ nǹkan tó gbé kúrò lákọ̀ọ́kọ́.
tó tún wá padà wá kú wá ń bẹ̀bẹ̀. Ó sọ pé ó promise wọn pé ká tó rí oṣù méjì pé wàá lé àwọn tó wà níbẹ̀ kó tó rán fún ẹ ní headache. Wọ́n ní ṣé irú ẹ̀ máa ṣẹlẹ̀ ṣá? Ó ní bẹ́ẹ̀ ni. Pẹ̀lú promise tó promise wọn, òun ló yìn já ràn yín lẹ́, o kàn promise o fulfill nǹkan tó sọ pé o fẹ́ ṣe. O dẹ̀ sọ pé o fẹ́ gba ìyàwó ẹ̀ padà. Ọmọ àwọn ò lọ sílé olórogún tó yẹn o. Pé kó fa ọmọ àwọn lẹ̀, oléré oléka. Pé kí ló wá ń ṣẹlẹ̀ sí i? Torí ẹ̀, bọ́kọ ò bá ṣe é fẹ́, àlàáfíà á wà. Torí ẹ̀ náà ṣe ní káwọn gba, wọ́n dá owó orí ọmọ àwọn padà. Kó fi ọmọ àwọn lọ́rùn lẹ̀. Síkẹ̀ náà wọ́n ní kábíyèsí wá bẹ̀rẹ̀ sí ní bẹ̀bẹ̀. Ó dìgbà tí tára ìyàwó òun bá yà. Ẹ jẹ́ kára ìyàwó òun yá. Ọ̀rọ̀ ìyá ṣe é sọ. Ẹ jẹ́ kára ìyàwó òun yá. A ó rójútu ọ̀rọ̀. Tí Naomi bá ti sọ pé bẹ́ẹ̀ ni kóun gbà, kóun á gbà. Pé bẹ́ẹ̀ sì pé ìyàwó òun yìí wà ní hospital lẹ́wà. Ẹ fi ìtorí ẹ̀ wá báyìí pé pé òun ò ní gba owó orí yẹn o. Ìyàwó òun ni o. Ìyàwó òun ni òun ò ní gbà o. Òun ò ní ṣe o. Nǹkan kò lè ṣe ìyàwó òun. Nǹkan kò lè ṣe kíní. Mo ní bó ṣe bẹ̀rẹ̀ sí ní bẹ́ẹ̀ ni. Mo ní báwo lo ṣe ní gbà? Àlàáfíà ọmọ àwọn làwọn fẹ́ o. Àwọn ò fẹ́ àlàáfíà o. Àtìgbà tọ́mọ yẹn ti wọ ilé kábíyèsí kò sí ìfọ̀kànbalẹ̀ ọmọ àwọn. Ṣé wàhálà wà ńbẹ̀? Tú ọmọ wa sílẹ̀. Ká máa lọ ńlọ tiwa. Kì í ṣe by force. Wọ́n ní kábíyèsí ó gbà ó. Ó bẹ́ẹ̀. Wọ́n ní kábíyèsí ó fẹ́ lè máa sunkún. Pé kán jọ. Pé orí ayé òun ni. Ìfẹ́ òun ni. Agbára òun ni. Wọ́n ló bẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi ọ̀rọ̀ ìtùnú, ọ̀rọ̀ àpọ́nlé fún ìyàwó ẹ̀. Pé wọ́n ní ti ẹ̀ nìyẹn o. Láti ìjọ yìí, tó bá jẹ́ pé wọ́n lọ pa ọmọ yẹn, kí ni a bá máa sọ? Pé láí wọn tí ẹ̀ ní lè pa ọmọ yẹn. Láíláí wọn ò ní pa o. Ikú ò ní jí pa, àrùn ò ní sọ lọ́jọ́. Agbára ààbò látọ̀dọ̀ Ọlọ́run Olódùmarè ó máa wà fún Naomi. Àlàáfíà, ìdùnnú ayọ̀ ló máa fi gbé ilé ayé ẹ̀. Pẹ̀lú àwọn ìyàwó àlòkù, àwọn ìyàwó pàṣán tí kábíyèsí lọ fọwọ́ ara ẹ̀ fà wá sínú ààfin. Kẹ́dẹ̀ máa wò ó. Tó bá tẹ̀ jẹ́ pé àwọn ọmọ kéékèèké ló tiẹ̀ lọ fẹ́. Ìyẹn á ṣe é sọ. Wọ́n á ní kí gbogbo wọn kọ́jọ máa rọ̀ fún ẹ bẹ́ẹ̀. Pé táwọn ìyàwó tó ti tà tó ti rà tó kọ́kọ́ wọn tó wá ń disturb kábíyèsí. Ó tó kí kábíyèsí yẹn gan tiẹ̀ jù pé kí kábíyèsí kó declare gbogbo ayé ló máa bá a lọ́wọ́ sí i. Gbogbo ayé ló máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run gan pàápàá á fọwọ́ sí i, á fi gbogbo ẹ̀ sí i. Torí ìyàwó oníyàwó ló lọ kó sí ààfin. Ẹ̀ṣẹ̀ dẹ̀ ni. So kábíyèsí ẹ jẹ́ kí gbogbo nǹkan máa lọ. Kán olúkálùkù lọ bọ́kọ wọn. Kò sí ìjà ńbẹ̀ o. Ní orúkọ Jésù á ṣe é ṣe fún kábíyèsí. So ẹ̀yin èèyàn wa, mo wá ní kí n mú details. Mo lọ́rọ̀ yẹn jẹ́ kí n sọ fún àwọn èèyàn wa o. Káwọn náà gbọ́ bó ṣe ń lọ. Bẹ́ẹ̀ ni. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Ẹ̀yin èèyàn mi. Ẹ bá mi share, ẹ bá mi like. Àwọn ọ̀rọ̀ tó dára dẹ̀ máa fi tí yín máa gbọ́. Ní gbúròó ìbànújẹ́. Ayọ̀ àti àlàáfíà nìkan ni Naomi máa fi dìde lọ sí tó máa fẹ́ ṣe ara rẹ̀ wálé. Orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Bye.